tẹ̀ṣọ́ mo kí yín tológun mo kí yín ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta níbi gbogbo tẹ́ ẹ ti ń wo ìkànnì Awikonko tẹlifíṣàn. Mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ìròyìn níkànnì yìí lónìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 2025. Ẹ kú iṣẹ́ látàárọ̀, àdáwọ́lé gbogbo wa ni yóò yọrí sí rere láṣẹ Ìdùmarè. Ọmọdásọ́lá Ẹfúnníyì ló níròyìn yín, ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àforíjì fún àwọn ẹlẹ́wọ̀n 95, kódà àwọn tí wọ́n ti filẹ̀ ṣaṣọbúra wà lára wọn. Ìyapa wọ ìyanṣẹ́lódì ASUU, àwọn olùkọ́ fásitì lábẹ́ ẹgbẹ́ KONUA wọ́n kẹ̀yìn sí ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ òṣìṣẹ́ ASUU bẹ̀rẹ̀ lánàá. Lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì ẹgbẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga fásitì, ìjọba àpapọ̀ ní kò sí iṣẹ́ kò sówó, bẹ́ẹ̀ bá lówó gbà ẹ padà sẹ́nu iṣẹ́ yín. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fìdí rẹ̀ múlẹ̀ pé òjòjò ń ṣe Wálé Ẹdùn, mínísítà fètò ìṣúná lórílẹ̀-èdè yìí. Gómìnà báńkì àpapọ̀ ni yóò rọ́pò rẹ̀ láti ṣojú Nàìjíríà níbi ìpàdé báńkì àgbáyé l'Amẹ́ríkà. Sọ iye tí o fi ṣe ọ̀nà yìí ní pàtó, yéé ṣe kùrùkẹrẹ kiri lórí owó iṣẹ́ àgbàṣe. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, Gómìnà Ṣèyí Mákindé ó tahùn sí Umahi, mínísítà iṣẹ́ òde, lórí títì etí òkun Èkó sí Calabar. Ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà. Gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìpànìyàn tó wáyé nílùú Akínlàlú pátá ni wọ́n fi mú kàtà òfin. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe àforíjì fún ọ̀pọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n faṣọ péńpé roko ọba káàkiri ọgbà ẹ̀wọ̀n ní Nàìjíríà lọ́sẹ̀ tó kọjá. Olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ló fọ̀rọ̀ náà léde lójú òpó Facebook àti X rẹ̀. Oríṣi ìsọ̀rí làwọn ẹlẹ́wọ̀n tí Ààrẹ Tinubu lo agbára rẹ̀ láti ṣe àforíjì fún. Ìsọ̀rí kan lára wọn ni àwọn tí wọ́n dèrò ẹ̀wọ̀n nípa gbígbé oògùn olóró. Àwọn míì rí ẹ̀wọ̀n he lẹ́yìn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn wíwa kùsà lọ́nà àìtọ́. Àwọn míì nípa ìdigunjalè, gbígba rìbá, nígbà táwọn míì di ẹlẹ́wọ̀n lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n jẹ̀bi rẹ̀. Lára àwọn tó gba ìdáríjì ààrẹ ni Farouk Lawan lórí ẹ̀sùn ìwà àjẹbánu. Ààrẹ tó foríjìn àwọn ajìjàgbara Ògoni 9 tí wọ́n pa ní àkókò ìjọba ológun tí Ken Saro-Wiwa wà lára wọn, tí ààrẹ sì tún dá àwọn olóyè Ògoni 4 lọ́lá. Ààrẹ tún foríjìn àwọn ajìjàgbara Ògoni 9 tí wọ́n pa ní àkókò ìjọba ológun tí Ken Saro-Wiwa wà lára wọn, tí ààrẹ sì tún dá àwọn olóyè Ògoni 4 lọ́lá. Ìdájọ́ ikú àwọn ènìyàn 7 ni ààrẹ yí padà sí ẹ̀wọ̀n gbére. Olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Ọ̀nànúgà ṣàlàyé pé Ààrẹ Tinubu ṣe àforíjì fáwọn ẹlẹ́wọ̀n náà látàrí ìròyìn tó tẹ̀ lọ́wọ́ wípé wọ́n ti ronú pìwàdà. Ọ̀nànúgà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ dáríjì àwọn kan nínú wọn nítorí ọjọ́ orí wọn. Àwọn míì rí ìdáríjì ààrẹ lẹ́yìn tí wọ́n ti kọ́ iṣẹ́ ọwọ́ kan tàbí òmíràn lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n wà. Bákan náà ni Ọ̀nànúgà tún ṣàlàyé pé Tinubu ṣe àforíjì fún ajìjàgbara fún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà Abat Macaulay láti fi ìdájọ́ òdodo múlẹ̀ lẹ́yìn tí ìjọba amúnisìn ilẹ̀ Gẹ̀ẹ́sì ló jẹ̀bi ẹ̀sùn ìwà àjẹbánu lọ́nà àìtọ́. Látàrí ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì ASUU kéde rẹ̀, ìgbìmọ̀ àwọn olùkọ́ yunifásítì tí a mọ̀ sí Congress of University Academics KONUA wọ́n ti ní àwọn kò bá wọn lọ́wọ́ sí ìyanṣẹ́lódì náà ní tàwọn. Àtẹ̀jáde kan tí KONUA fi síta lọ́jọ́ Àìkú ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2025 tí a wà yìí ni wọ́n ti ní ìyanṣẹ́lódì ASUU náà ló ń dá àríyànjiyàn sílẹ̀ láwùjọ àwọn òṣìṣẹ́ fásitì àti àwọn akẹ́kọ̀ọ́. Láti tan ìmọ́lẹ̀ sí ohun tó rújú náà ní KONUA nínú àtẹ̀jáde tí ààrẹ ìgbìmọ̀ náà
ọ̀mọ̀wé Níyì Sùmọ́nù buwọ́lù. Wọ́n ní wọ́n ti ṣàlàyé pé àwa olórí Congress of University Academics CONUA a fẹ́ láyé gbogbo èèyàn pé àwa ò kéde ìyanṣẹ́lódì kankan, bẹ́ẹ̀ ni a ò kópa nínú ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́. Nínú àtẹ̀jáde CONUA wọ́n ṣàlàyé pé kò sí ìdí kankan fún àwọn lásìkò yìí láti gùn lé ìyanṣẹ́lódì kankan. CONUA wá sọ pé nígbà tí ìgbìmọ̀ tó fẹnukò lórí àjọsọ lásìkò ìpàdé oṣù kẹwàá ọdún 2009 jókòó ìpàdé, wọn kò pe àwọn sí i. Ẹgbẹ́ yìí fẹ̀hónú hàn nígbà náà, èyí tó padà fa ìpàdé tí a ṣe pẹ̀lú mínísítà ètò ẹ̀kọ́ lọ́jọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2025. Níbi ìpàdé náà ni mínísítà ti gba ọ̀rọ̀ wa yẹ̀wò tó sì ní ìgbìmọ̀ Yàyálé Ahmed yóò rí pé gbogbo ẹgbẹ́ yunifásítì àpapọ̀ ni yóò wà ní ìṣọ̀kan. Bí kò bá tí kọ CONUA tí àwọn ohun tí a béèrè fún kò sì tí mú àríyànjiyàn wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀, kò sí ìdí kankan fún CONUA láti gùn lé ìyanṣẹ́lódì. Wọ́n ní kí ẹ̀kọ́ nílé ìwé gíga kó dúró digbí láìsí ìdíwọ́ ni àwọn dúró fún. CONUA ní ohun gbogbo nínú àjọsọ àlàáfíà pẹ̀lú ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kàn. Nígbà tí wọ́n ṣàlàyé ipò wọn lórí ìyanṣẹ́lódì yìí, CONUA ṣàlàyé pé a ń fi èyí rọ àwọn ọmọ ẹgbẹ́ wa láti máa bá iṣẹ́ lọ lábala ẹ̀kọ́ àti àwọn tó wà ní ọ́fíìsì ètò kó lè dáa. Ìdúróṣinṣin yín àti òtítọ́ inú ṣe pàtàkì fún ẹ̀ka ẹ̀kọ́ ilé wa láti gòkè àgbà. Bákan náà ni wọ́n rọ àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ gíga láti rí i pé ààbò tó péye wà fún àwọn ọmọ ẹgbẹ́ CONUA lẹ́nu iṣẹ́ wọn. Wọ́n ní kí àwọn akẹ́kọ̀ọ́ náà má ṣe bẹ̀rù nítorí CONUA dúró lórí ìpinnu rẹ̀ láti mú ẹ̀kọ́ tó yè koro wá sí ìmúṣẹ. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti fìdí rẹ̀ múlẹ̀ pé òfin kò ṣiṣẹ́ kò gbowó ni àwọn ó lò lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ ti ní kí àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga ka iye òṣìṣẹ́ tó wà lẹ́nu iṣẹ́ kí wọ́n fi orúkọ wọn ránṣẹ́. Èyí ni wọ́n fi léde lánàá ọjọ́ Ajé ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025. Èyí tí mínísítà fún ètò ẹ̀kọ́ ọ̀mọ̀wé Túnjí Aláùsá buwọ́lù tí wọ́n sì ti fi ṣọwọ́ sáwọn èèkàn nínú ètò ẹ̀kọ́ tó fi dórí olórí àwọn òṣìṣẹ́ àti àwọn ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ gíga. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti fi léde, inú ìjọba ò dùn sí ìyanṣẹ́lódì yìí pẹ̀lú bí ìjọba ṣe ń sa gbogbo ipá wọn láti rí i pé wọ́n ṣe gbogbo ohun tí ASUU ń béèrè fún. Ìjọba wa fi léde pé àwọn ò ní gbà kí ètò ẹ̀kọ́ di bálabàla lórílẹ̀-èdè yìí. Wọ́n ní gẹ́gẹ́ bí òfin òṣìṣẹ́ ti sọ, òṣìṣẹ́ tó kọ̀ tí òṣìṣẹ́ ò lẹ́tọ̀ọ́ láti gba owó iṣẹ́ lásìkò tó bá fi yan iṣẹ́ lódì. Ọ̀mọ̀wé Aláùsá wá ní kí gbogbo ọ̀gá àgbà pátá ní ilé ẹ̀kọ́ gíga kó ka gbogbo òṣìṣẹ́ tó wà lẹ́nu iṣẹ́ kí wọ́n fi orúkọ wọn ránṣẹ́. Àwọn wọ̀nyí ló lẹ́tọ̀ọ́ láti gbowó oṣù. Wọ́n ní kí wọ́n fi orúkọ àwọn tó yanṣẹ́lódì náà ránṣẹ́ pé kọ́bọ̀ ò tọ́ sí wọn. Ọ̀gbẹ́ni Aláùsá ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga CONUA àti NAFDA tí wọn ò yanṣẹ́lódì yóò gba owó oṣù wọn pé pérépéré. Bí ìròyìn ṣe ń jà ràìnràìn nílẹ̀ pé ìlera Wálé Ẹdùn, mínísítà fún ètò ìṣúná lórílẹ̀-èdè yìí, iléeṣẹ́ ààrẹ ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni òjòjò ń ṣe ara mínísítà náà tí ara rẹ̀ kò sì le lásìkò yìí, ṣùgbọ́n kì í ṣe àrùn rọpárọsẹ̀ bí ìròyìn ti gba orí ẹ̀rọ ayélujára. Wọ́n ní àwọn dókítà sì ti ń ṣe ìtọ́jú ọ̀gbẹ́ni Ẹdùn lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ó ṣeéṣe kó lọ sí òkè òkun fún ìtọ́jú sí i. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ààrẹ fi síta ní ààrẹ Bọ́lá Tinubu wọ́n ní ó fẹ́ lo ẹlòmíràn rọ́pò mínísítà ètò ìṣúná Wálé Ẹdùn nítorí ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ló buwọ́lu àtẹ̀jáde náà tó kéde wípé gómìnà báńkì àpapọ̀ Nàìjíríà CBN Ọláyẹmí Kàdóso ni yóò darí ikọ̀ Nàìjíríà lọ sí ibi ìpàdé báńkì àgbáyé àti àjọ IMF tó bẹ̀rẹ̀ lónìí nílùú Washington DC lórílẹ̀-èdè Amẹ́ríkà.
Onanuga ní èyí wáyé nítorí àìlera mínísítà ètò ìṣúná ìyẹn Ẹ̀dùn tó yẹ kó síwájú ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ síbi ìpàdé náà. Olùdámọ̀ràn ààrẹ ní mínísítà kejì fún ètò ìnáwó Doris Usoka Anete yóò kọ́wọ̀ọ́rìn pẹ̀lú Cardoso lọ síbi ìpàdé ọ̀hún l'Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí Báńkì Àgbáyé ṣe ṣàlàyé, lára àwọn kókó ìpàdé náà ni ìjíròrò lórí ìdàgbàsókè ọrọ̀ ajé èyí tí yóò wáyé lọ́jọ́ 16 oṣù yìí. Ìpàdé àjọ IMF náà jẹ́ ọ̀kan gbòógì lára kókó tí wọn yóò sọ̀rọ̀ lé lórí ní Washington DC lọ́jọ́ 17 oṣù kẹwàá yìí. Àwọn nǹkan míì tí wọn yóò sọ̀rọ̀ lé lórí níbi ìpàdé ọ̀hún ni ọrọ̀ àgbẹ̀ àgbáyé oní ẹlẹ́kùnjẹkùn àtàwọn nǹkan míì. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, Gómìnà Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń wáyé nípa iye owó tí ìjọba àpapọ̀ ń ṣe òpópónà ìpínlẹ̀ Èkó sí Calabar, ìyẹn Lagos-Calabar Coastal Highway. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan lọ́jọ́ Ẹtì, Mákindé sọ pé kò nílò kí mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ David Umahi máa wo ojú òfurufú kó tó lè dáhùn ìbéèrè lórí iye owó tí ìjọba ń ná ní pàtó lórí ọ̀nà náà. Ọ̀rọ̀ yìí ló ń jáde lẹ́yìn ọ̀wọ̀ọ̀wù tó wáyé láàrin Umahi àti sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ amóhùnmáwòrán kan Rufai Oseni lọ́jọ́ Ìṣẹ́gun. Ṣáájú lórí ètò náà ni Rufai ti kọ́kọ́ béèrè lọ́wọ́ Umahi pé kó sọ iye tí ìjọba ń ná láti ṣe ọ̀nà náà kó sì ṣàlàyé iye owó kìlómítà kọ̀ọ̀kan. Ìbéèrè náà kò dùn mọ́ Umahi nínú, èyí tó mú kó pe ara rẹ̀ ní ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ àti pé iye owó tí wọ́n ná lórí àwọn kìlómítà kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn, àlàyé èyí tí yóò sì ṣòro láti yé Oseni. Nígbà tí Mákindé ń sọ̀rọ̀ níbi ètò kan, ó ní ìbéèrè tí Oseni béèrè lọ́wọ́ Umahi yìí kì í ṣe èyí tó le láti dáhùn. Ó ní wọ́n béèrè lọ́wọ́ mínísítà iye tí wọ́n ná sí ojú ọ̀nà, níṣe ló ń sọ nǹkan míì pé kìlómítà tó wà níwájú ju èyí tó wà lẹ́yìn lọ. Ó dáhùn pé èló gan ni iye kìlómítà kan jẹ́. Nígbà tí à ń ṣe ọ̀nà Ọ̀yọ́ sí Ìṣẹ́yìn, iye owó tí a ná jẹ́ bílíọ̀nù 10, a sì ṣe kìlómítà 24 sí 35, tó ń túmọ̀ sí pé iye owó kìlómítà kan jẹ́ nǹkan bíi 200 mílíọ̀nù ó lé 18. Tí ẹ kò bá gbàgbé, lẹ́yìn tí ààrẹ Tinubu gorí àlééfà ìjọba ló bẹ̀rẹ̀ iṣẹ́ etí omi ìpínlẹ̀ Èkó sí Calabar náà, èyí tí yóò gba ìpínlẹ̀ 9 kọjá. 107 kìlómítà ní àpapọ̀ ọ̀nà náà yóò jẹ́, àmọ́ wọ́n ti parí kìlómítà 57 nínú rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ìjọba sọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè ló ti ṣèlérí pé gbogbo àwọn tó lọ́wọ́ sí ìpànìyàn tó wáyé nílùú Akínlàlú níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọn yóò fojú winá òfin. Gómìnà Adélékè ṣe ìlérí yìí lọ́jọ́ Ajé nígbà tó ṣàbẹ̀wò sí ìlú Akínlàlú tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, tó sì dárò pẹ̀lú Alákínlàlú ti ìlú Akínlàlú, Ọba Israel Olúwàbùsọ́lá Aboríṣàdé àti àwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ kàn lórí ìkọlù àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn tó mú ẹ̀mí èèyàn 3 lọ tí àwọn èèyàn mìíràn sì farapa. Lára àwọn tí wọ́n bá gómìnà kọ́wọ̀ọ́rìn ní igbákejì gómìnà Ọ̀gbẹ́ni Kọ́lá Oyèwùsì, abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Adéwálé Ẹgbẹ́dùn, akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Teslim Ìgbàláyé, olórí òṣìṣẹ́ lọ́sùn Kazeem Akínlẹ́yẹ àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin. Gbogbo wọn pátá ni wọ́n bá àwọn èèyàn ìlú Akínlàlú dárò ìṣẹ̀lẹ̀ náà. Gómìnà ní ìbànújẹ́ ńlá ni èyí jẹ́ fún òun. Ó fi kún pé òkè òkun ni mo wà fún ìtọ́jú nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, ṣùgbọ́n mo ní láti dín ọjọ́ tó yẹ kí n lò kù, ni mo fi tètè padà wá láti wá kẹ́dùn pẹ̀lú ẹ̀yin èèyàn mi. Mo sì ń fi dá yín lójú pé gbogbo àwọn tó lọ́wọ́ lọ́rọ̀ yìí pátá ni wọn yóò fi mú kàtà òfin láì yọ ẹnikẹ́ni sílẹ̀ tàbí fọwọ́ ra ẹnikẹ́ni lórí. Ó ní gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà ti wà lákọlò ọlọ́pàá, tó sì tún ní ẹni tí àwọn ará ìlú bá túmọ̀ tó lọ́wọ́ lọ́rọ̀ náà kí wọ́n fi orúkọ wọn léde. Gómìnà kí àwọn ará ìlú Akínlàlú kú ọmọ ṣe pẹ̀lú bí wọ́n ṣe gba àlàáfíà láàyè lórí ìṣẹ̀lẹ̀ náà.
bẹ́ẹ̀ ló tún fi kún pé àwọn ò náwó sí àwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ kàn, bẹ́ẹ̀ làwọn ò tún kọ́ àgọ́ ọlọ́pàá sí ìlú Akínlàlú gẹ́gẹ́ bí àwọn ará ìlú ti béèrè fún. Gómìnà ní ìlú mi ní ìlú Akínlàlú o, ara àfojúsùn ìṣèjọba mi ni láti rí i pé ìlú yìí gbòòrò sí i ju gbogbo ẹ̀ lọ. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n jìyà tó tọ́ lábẹ́ òfin. Lákòókò ìbẹ̀wò gómìnà sí Akínlàlú, ọba Aboríṣàdé bẹ gómìnà láti rí i pé àwọn tó pa àwọn ènìyàn rẹ̀ rí ìdájọ́ tó tọ́, ó sì rọ àwọn ará ìlú láti máa wà lálàáfíà. Igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin lọ́ṣùn, Oyèwùsì Akínyọ̀dé, ó dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú fún gbígba àlàáfíà láàyè, ó sì rọ̀ wọ́n láti jẹ́ kí agbófinró ṣe ìwádìí dáradára lórí ìṣẹ̀lẹ̀ náà. Nígbà tí ó tún fi kún pé Àmọ̀tẹ́kùn ṣe pàtàkì nínú ààbò agbègbè, pé kí wọ́n má ní kí wọ́n fagilé ikọ̀ Àmọ̀tẹ́kùn pátápátá nítorí ìṣẹ̀lẹ̀ náà. Olórí ọ̀dọ́ ìlú Akínlàlú, Musbau Adébóyè, ó dúpẹ́ lọ́wọ́ gómìnà, ó sì ka ìwé ìbéèrè àwọn ọ̀dọ́ ìlú pẹ̀lú àkòrí ìfagilé ikọ̀ Àmọ̀tẹ́kùn, ìwádìí kedere lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, ìtanràn fún àwọn tó faragbá, ààbò tó nípọn àti ibùdó ọlọ́pàá ní ìlú Akínlàlú. Tó kì í dùn kó pọ̀, ṣókí báyìí náà lọ́bẹ̀ oge. Ní láti máa gé pété lórí ìròyìn Àwíkòǹkò tẹlifíṣàn fún tòní. Ẹ ṣeun tẹ́ ń wò wá, tẹ́ ń tẹ́tí sí wa. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Ìdùmarè. Ọmọdásọ́lá Ìfúnníyì ló níròyìn yín, ire o.